ẹ̀yin Bùkọ́lá. Mọ́mì. Jọ̀ọ́ irọ́ ni àbó òótọ́ ni mo fẹ́ kó sọ fún mi kọ́nu méjèèjì mo fẹ́ gbọ́ ìwọ lọ ṣègbéyàwó lẹ́yìn mi irọ́ ni àbó òótọ́ ohun tí mo fẹ́ gbọ́ nìyẹn tí mo torí ẹ̀ wà. ó dẹ̀ ti jẹ́ káyà mi já mọ́mì ẹ jókòó. ohun tí mo béèrè ni kò dá mi lóhùn àníṣe ìwọ lọ ṣègbéyàwó lẹ́yìn mi ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo gbọ́ ní mi ìtì ìgbà mo wá fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀. What matters now is my happiness. I am happy and I'm fine. Wow. That's the most important thing. Mọ́mì ṣẹ́rí nǹkan tó ń sọ ṣẹ́rí bọ́ yẹn sọ ẹ wo bí sísá mi ṣe sọ̀rọ̀ bí arìndìn mo ní pé gbogbo kíní yóò kì í ṣe ojú lásán because me personally I can never date that guy talk less of me getting married to him it is not possible wọ́n ti ṣe oògùn fún sísá mi sísá mi ti jẹ̀fọ́ ayé wọn ti lọ. Olúwabùkọ́lá tó bá kọ̀ ní kọ̀rọ̀ afọ tó bá kọ̀ ní ìgbìn afọ ní kọ̀rọ̀ tí o bá kọ̀rọ̀ wípé òní ṣe tèmi ẹnìkan tí mi mọ̀ ọ̀rọ̀ ẹ̀ tí mi rírí tó wọ́n rí mi rí ni wọ́n lọ fẹ́ lórí níyàwó tó fẹ́ jókòó ní ogbó yàtọ̀ sí ọ̀rọ̀ property tó fẹ́ kò tiẹ̀ rí mi wọ́n ṣègbéyàwó fún ọ wọ́ ìjọ abẹ́ ọjà abẹ́ ọmọ mi ní màá lọ tún fún ibi tí ẹsẹ̀ mi máa tẹ̀ mi nìkan mo máa ná mi lọ́wọ́ mi nìkan mo máa ná mi láṣọ mi nìkan máa gbá ọmọ mi padà ẹnìkan lè jẹ́ ọmọ mi gbà mọ́ mi lọ́wọ́ èmi ni mo bí ọkọ mi àbí wọ́n rí ọkọ yàtọ̀ jókòó ikọ́ èmi mo bí ẹ màá dé gbà ẹ padà gbogbo ibi tí ẹni tó ń bá rìn dé kó tètè tara mọ́rìn ìrìn ẹ̀ ò tí tó kó má sùn para torí mo dé tó lẹ́yìn wọ́n máa fi yí ẹ pé èmi lè bí ẹ èmi àgùntàn ni èmi ni mo bí ẹ ọjà.